ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí. Kí ni ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí? Àlàdìí. 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 Fọnárù. Onírọ́. Ṣé rí nǹkan tẹ̀sán yẹn bẹ́ẹ̀ ṣe parọ́ pé ẹ̀ mọ òṣùpá yẹn ilé ti tó lọ tó bá ní Àlàdìí Fọnárù ilé ti tó lọ ẹ mọ àdí tó Àlàdìí èèyàn wọ́n fi ń tan àtùpà láyé àtijọ́. Bẹ́ẹ̀ ni ó súnmọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àdí bíi àpáàdì tí wọ́n fi ń ìkòkò àkúfọ́ ìkòkò àfọ́kù. Rárá kì í ṣe àpáàdì yẹn báyìí òkè yẹn tí wọ́n fi ń bí ògùṣọ̀ ẹ mọ ògùṣọ̀.